Iná ìmọ́lẹ̀ sinimá tuntun tó ń kàn mọ̀nà láti ọwọ́ Afeez Ọwọ tó ń ṣò lórí Ògìdán YouTube channel. Ọ̀rọ̀ yìí dá lé orí wèrè tí ó jẹ́ ìmọ́lẹ̀ tó sì jẹ́ òjíṣẹ́ lápapọ̀. Wèrè orí àti wèrè ojú làwọn èèyàn mọ̀ ọ́n, ṣùgbọ́n ó pé lórí ìránṣẹ́ àtòjíṣẹ́ Ọlọ́run dẹ̀ ni. Gbogbo ẹni tó bá ti rí ìrántí pátápátá, ìwọ̀n tó bá ti rí báyìí náà ni ìran yẹn máa ń ṣe tó máa ń ṣẹlẹ̀. Níbi ló ti pàdé arábìnrin kan tó dẹ̀ ní ikú ń hù nídìílé wọn kí wọ́n gba àwẹ̀ àti àdúrà fún ọjọ́ 7 gbáko. Nígbà tárábìnrin yẹn délé ó pé àkọ ẹ̀ ṣàkíyèsí ó sì ṣàlàyé fún un. Níbẹ̀ lọ́kọ ti sọ pé ó da òun gbọ́ òun sì máa tẹ̀lé lọ nínú àdúrà àti àwẹ̀, ṣùgbọ́n kàkà kọ́kọ́ gbàwẹ̀ ṣe lọ́kọ ń jọ̀sán tí ó gbàwẹ̀ torí ó ní òun ní ọ̀sẹ̀ àwọn ò lè gbàwẹ̀ o. Níbi tọ́kọ tí ń jọ̀sán tó ń jẹ níyàwó sọ pé a ní agbàwẹ̀ wọ́n ní agbàwẹ̀ kábúrò balẹ̀ ré lórí wa. Níbi tí wọ́n ti ń sọ báyìí níbẹ̀ lọ́kọ tí ní òun lè gbàwẹ̀ níbẹ̀ lọ́ ti pè é pé ọ̀kadà gbá ọmọ wọn o. Níbẹ̀ ni wọ́n ti gbé dìgbàdìgbà tán gbé lọ sílé ìwòsàn. Nígbà tán délé ìwòsàn dókítà ní àwọn ti ṣe gbogbo test àti everything o, ọmọ respond sí treatment owó dẹ̀ wà ní critical condition. Níbi tí wọ́n ti sọ bẹ́ẹ̀ ni wọ́n ti ń pè ọkọ tí ìyàwó ní ṣojú ẹ̀ ti já báyìí wọ́n ní àgbàwò gbàwẹ̀. Níbi tó ti ń argue náà ni wọ́n ti gbọ́ròyìn pé wọ́n ní ọmọ ti kú tó jáde láyé o. Níbẹ̀ ni ìyàwó ti bo eyín ló bo ọkọ èso. Ìmọ́lẹ̀ tún rìn lọ́jọ́ kan ló tún pàdé arákùnrin kan o ló sọ fún pé wọ́n ní pé mo ríran sí ẹ pé kó o má jáde lónìí. Ìyẹn ní ìwà arábìnrin tó jábẹ̀rẹ̀ yìí ṣé wọ́n wà ọ̀rọ̀ àtàbò mọ ohun tó ń sọ ṣá. Ó ní mo ti jíṣẹ́ tèmi fún ẹ, mo dẹ̀ ti sọ ohun tọ́lọ́run bá ní kí n ṣe fún ẹ ní jíṣẹ́. Nígbà tí yẹn délé ló bá jáde o ló lọ kìyàwó oníyàwó mọ́lẹ̀ tó bá lọ bá àlè ẹ̀ níbi tóun àti àlè ẹ̀ ti jọ ń ṣe wọ̀gúlùmùkẹ́ tí wọ́n ti jọ ń ṣe tọkọtaya. Níbẹ̀ ló ti ṣe kíni o ló ti lu mágùn ní gbogbo ara ọkùnrin yìí báyìí sí nà tọ̀tàn. Níbi tó ti ń nà tọ̀tàn ló gbókìtì o ló bá fò ṣánlẹ̀ ló papòdà ló gbẹ̀mí mì. Níbí ni gbogbo àwọn ará àdúgbò ti ká ọmọ wípé yéè ẹni yìí ti dọkọ̀ délé dánimọ̀ o, ó ti ṣẹlẹ̀ báyìí. Níbẹ̀ ni ìmọ́lẹ̀ sọ pé ṣé mo sọ fún yín, mo sọ bẹ́ẹ̀ pé ohun tí ó ṣẹlẹ̀ àmọ́ ó kẹ́yìn sí kìlọ̀. Ó tún pàdé nepa o, ó sọ fún pé má lọ síbi tó fẹ́ lọ ṣe torí kó má lọ gòpó yẹn. Nepa náà fárígá ìgbà tó dé lóòpò tó lọ gun ní nepa bẹ́ẹ̀ náà ni iná gbé tí ó sì jáde láyé. Ó tún dórí arábìnrin kan tó jẹ́ wípé ó lóyún oṣù 10 tọkọtaya ni wọ́n. Níbí náà ni ọkọ ẹ̀ tí ń kẹ̀ tó ti ń ṣàpèjúwe wípé òun fẹ́ kọ́kọ́ òun yà òun rọ̀bí. Àṣé kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Níbi ni ara ti ìyàwó ní ara ní òun. Dókítà ní pé ó yá ẹjẹ́ á ṣe CS fún ọkọ fárígá o. Ó lóun ò fẹ́ torí pé nídìílé àwọn wọn kì í ṣiṣẹ́ abẹ. Níbẹ̀ ìdọ́ ti ń gbéyàwó ẹ̀ jáde tó ti ń gbé lọ tó lóun àgbè lọ sílé ìwòsàn míì. Níbẹ̀ ni ìmọ́lẹ̀ ti ríran tó sì sọ fún wọn wípé ọkọ ẹ ló doyún mọ́ ẹ níkùn o, má gbà kó gbé lọ. Níbẹ̀ lẹ́nu ti ya ìyàwó àti gbogbo àwọn nọ́ọ̀sì pé àgbórè yìí rí kàyéfì rèé. Níbi ìlọ́kọ ti deny tó jáde kalẹ̀ o tó ní ìsọkúsọ ni wọn wèrè yìí ń sọ o. Ó lóun ti jíṣẹ́ tòun ná. Níbi ni ìyàwó tí ń rò lọ lóòótọ́ pé ṣé kò ń ṣọ̀rọ̀ ní oyún oṣù 11 rèé tí òun tí ì rọ̀bí. Ní ìyàwó bá pa méjì ó pe méjì dà ló bá lọ sílé aládùúà. Níbí ló ti lọ sókè tó ti lọ́n fi àdúrà jagun tó ní eléyìí ti kúrò lójú lásán òun. Ọkọ òun ò sì fẹ́ràn òun lọ́wọ́ láti ṣe CS láti fi gbẹ̀bí. Níbi tí wọ́n ti ń gba àdúrà tí wọ́n fi àwẹ̀ àti àdúrà jagun. Níbẹ̀ ni ọmọ ti mú ìyàwó tó sì ń rọ̀bí. Bó ṣe ń rọ̀bí bẹ́ẹ̀ náà ni gbogbo inú ń ro tí òun náà sì dá kókó àti àwọn ìyá àdúrà wọ́n gbé dìgbàdìgbà. Bó ṣe gbé dìgbà tó ń rọ̀bí bẹ́ẹ̀ lọ fà wọnú padà sára ọkọ ẹ̀. Níbí ni ó ti padà sí ló di back to sender ló bá lọ sílé babaláwo. Àṣé ọkọ fi ṣẹ́ṣó ni ó fi ṣe ìtẹ̀lẹ̀ ọ̀rọ̀. Ọlọ́run má jẹ́ àṣìfẹ́ tọmọtọmọ tayátayá tẹbí tará. Ẹlẹ́ẹ̀kejì ni àwọn gangster tí ìmọ́lẹ̀ kú tó lu mágùn. Níbẹ̀ làwọn yẹn ti ń pọ́ndà wípé ta ni wèrè tó tiẹ̀ jíṣẹ́ gan fún ọ̀gá wa torí olórí ọmọ ọ̀tá ni tó ní kó má lọ síbi tó lọ yẹn. Lọ́ba ní wèrè yẹn ni o. Nígbà tó dalẹ̀ lọ́ba kóra wọn jọ o lọ́ pera wọn jọ lọ́ lọ gbé ìmọ́lẹ̀ níbi tí ó sùn sí níbi tí ó wà. Kí wá ló ṣẹlẹ̀ sí ìmọ́lẹ̀? Kí ló ṣe fún ìmọ́lẹ̀? Kí ni ìmọ́lẹ̀ ṣe fún wọn? Ó dinú apá kejì. Eléyìí ó kan mọ́ wọn.